kí àlejò ìlú Òṣègèrè la wà yìí o ní ìjọba ìbílẹ̀ Ìpẹ́dà local government. Ìlú jẹ́ ìlú ńlá tó tóbi. Òun ló pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ní ilẹ̀ wọn dé Àṣejìrẹ́ náà ọlọ́pàá méjì àwọn ilẹ̀ wọn débẹ̀. Ọdún Egúngún ni ọdún tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Òṣègèrè báyìí. Láìpẹ́ láì jìnnà á lọ sí ilé ọba tí á gbé àwọn eégún ibẹ̀ tí wọ́n ti ń jó. Ilé eégún ti ilé Balógun ti ìlú Òṣègèrè ibẹ̀ ni à ń wò lọ́ọ̀kan yìí tí olóyè Abdulmajid Jando gbìyànjú mọ̀ sí àlùmọ́nì ògbólẹ̀ ẹ̀yọ́ ibẹ̀ là ń wò lọ́ọ̀kan yìí. Ilé tí a tún wò lápá àlàáfíà náà ní ilé eégún gánmọ̀ sí Ọbádìméjì ní ìlú Òṣègèrè. Bá a kàrọ̀ eégún pọ̀ ní Òṣègèrè gan o. Bá a kàrọ̀. Ẹ má jà o. Ẹ wá lọ. Ọba ti.
ṣègbè èmi ni baálé èèyàn bàbá yá bá baálé àti ọlọ́run tó bẹ́ẹ̀.